iṣẹ́ tí bàbá yín lágége tí wọ́n rán olórí ẹrú wọn pé kó wá jẹ́ fún àfà Daud àfà ńlá ó ti jáde ó dẹ̀ ti wá jẹ́ sẹ́yìn ọ̀rọ̀ mi lè fẹ́ le díẹ̀ nírọ̀lẹ́ yìí ẹ̀yin olólùfẹ́ mi wà disappointed ẹgbà bẹ́ẹ̀ ni o ṣùgbọ́n olórí ẹrú gbóhùnsókè jà gbọ́n tó fẹ́ sọ náà. gbogbo ọlá tó bá gbà láyè yìí ihunkihun tó bá jẹ́ ń ta tó bá ń bọ̀ nulẹ̀ wàá sọ̀rọ̀ ẹ̀ di kòròfo o ní ọlá kan. olórí ẹrú òpònú ní ẹni inú ẹ̀ ṣe wá bùrà ẹ̀ gbogbo ọlá tó bá gbà láyé yìí tẹ́ bá ń bọ̀ wàá sọ̀rọ̀ ẹ̀ di kòròfo ṣé bẹ́ẹ̀ yẹn ààyè yẹn ló ń fún yàn lọ́lá ni kí ló dàn fún wọn lọ́lá tó dàbí àgbà àwọn dráìfà tí wọ́n ń wa ọkọ̀ gẹ̀dú ní ọ̀nà Èkìtì kankan yẹn ẹ̀yin bàbá dráìfà yẹn má bínú ó dàbí ìdìgbòlugi èèyàn òòjò èèyàn ó dàbí èṣù kí ló tí àwọn tí wọ́n ń pè àpèmọ́ra páwọn náà fún yàn lọ́lá kí ló dàn fún wọn lọ́lá àbí ṣé ẹrú ni wọ́n fẹ́ ṣekú láyé tiẹ̀ ni so ẹ̀yin òun recognize ẹ̀ ń tọ́lọ̀ ń bá pọ́nlé Sheikh Abdulrahman Sudais òun ni Imam of the world àáfàá rẹ̀ tó kọ́ lálùkùránì ó sì wà ní Saudi kò tí kù àáfàá rẹ̀ bá rí lónìí yóò mọ̀ pọ́nlé ni òun ó sì máa pọ́n àáfàá rẹ̀ ẹ̀yin tí wàá sọ di sẹ́nílẹ̀ Yorùbá pé kò dẹ́ ṣe pé ilẹ̀ Yorùbá ọ̀dọ́ yìí nìkan náà lórí burúkú yẹn wà o but mi ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹjẹ́ máa gbọ́n tó ṣì tó ń ṣe lọ́nà. ẹni tó ní ọlá lọ́dọ̀ bàbá Sheikh Adam bàbá wa ń dá Sọláàtì Shehu bàbá Sheikh Adam sọ kódà wọn náà wọn gbọ́wọ́ lọ́dọ̀ wọn bàbá Mudiru tèmi sọ pé bàbá wa ló sọ àwọn lórúkọ nínú ọlá ni bàbá Abdullahi Sọláàtì ọlọ́ba akẹ́ wọn. Amina. ẹ̀kọ́ tó kọ́ àwọn ọmọ wọn ó hàn lára Nọkíbùl Ashraf. Ramallahu hayatahu. bàbá Abdullahi Sọláàtì wà láyé ni mo gbọ́rọ̀ yìí wàláhi làzim wàláhi làzim wàláhi làzim wọ́n ní tí bàbá Mudiru èní bàbá alágége tèní Sheikhul Markazi tèní tó bá pe bàbá wa Abdullahi Sọláàtì tó ń bá wà lórí ìjókòó wọn ó dìde wọn kúnlẹ̀ wọn ó kúnlẹ̀ gba kọ́ọ̀lù wọn ò fẹnu kọ́ àwọn ọmọ wọn wípé bàbá àwọn ní Sheikh Mudir wọn ò máa ròyìn Mudiru fún wọn òun ló wà lára Nọkíbùl Ashraf lẹ́nu. ṣé ń gbọ́ òpònú ayírádà amúgbó ó ní tí Mudiru bá kọ́ wọn ò mọ̀ gba kọ́ọ̀lù Mudiru wọn kànlẹ̀ wọn máa gba kọ́ọ̀lù Mudiru ẹ ṣàfẹ́sọ ọgbọ èèyàn dẹrú ẹni bá gbọ́ yín tẹ̀ ń pàpè mọ́ra Sheikh Adam wọn rò kójú ọ̀nà Sheikh Adam lè ń tọ̀ wọn ní mọ̀ pé orí burúkú yín Sheikh Adam wà ní Sokoto ẹ̀yìn ọ̀nà Kalabalẹ̀ wà complete opposite lẹ́yìn àti Sheikh Adam ọlọ́run ló ní kan lákọọ́lẹ̀ wọ́n ní kẹ́ ẹ máa lo ọmọ kéwú bí ẹrú kì í ṣe tọ́lọ́run ni tọmọ kéwú bá ti kéwú tán yọ̀ náà ẹ̀jẹ̀ wọn máa lọ ọmọ kí ó náà bá ra àfa rẹ̀ yóò mọ̀ pé dandan ni ó yẹ kó ń pọ́nlé so ó yẹ ká àfa ńlá tó bá fẹ́ gba kọ́ Mudiru ó yẹ ká máa kúnlẹ̀ ká máa gbà lórí ìkúnlẹ̀ orí ẹ̀ ti dàrú ó ní láàkáì lórí orí ẹ̀ èéfín igbó ó ti kó sí ẹ nínú ọpọlọ ẹ̀ ó dúdú ìwọ apá tíra yìí mò ń bá wí o kò sí nǹkan tó fẹ́ ṣe mi morúkọ ẹni o máa dárúkọ ẹ kò sí nǹkan tó ṣẹlẹ̀ ẹranko ni ẹ ò lẹ́kọ̀ọ́ lé dámọ̀ gbóṣì tó ń sọ̀rọ̀. tàbá wa rẹ nìkan nínú àáfàá tó mú nǹkan láyè yìí tọmọ ẹjọ́ kò ń bì kan tó ń fèsì fún mi. mò ń sọ niyabatan an asatisatul markaz. bàbá Mudiru sọ̀rọ̀ ó wá ní onímọ̀ ó wá jọ bàbá ẹ̀ kéwú láyè yìí ó ṣàfà láyè yìí ó wá dúró bì kan òun fèsì fún Mudiru bàbá ẹ̀ ò wá bẹ́ẹ̀ ìwọ kọ́ ló máa lè bàbá ẹ̀ ló máa lè. tó bá yẹ ó bọ́ sórí péjì tiẹ̀ ó ń parọ́ mọ́ àáfàá ńlá tó wà lórí Facebook pé àáfàá ńlá yẹn ló fi ń sọ̀rọ̀ ó dẹ̀ mọ òdodo ó kó ìbínú Ọlọ́run àfi tó bá yẹ pé ó mọ òdodo ń parọ́ ni o. ọ̀rọ̀ àáfàá Adam ni wèrè yìí ń sọ ọ̀rọ̀ àáfàá Adam torí pé tí Mudiru ṣé Mudiru ló kọ́ àáfàá ńlá ń kéwì
àbórí ẹ dàrú ni àgbà ẹrú àbí ọmọ lójú ẹrú àbí olórí ẹrú náà ń pè é orí ẹ dàrú ṣé Mùdírù ló kọ́ àfa ńlá ní kéwì ṣebí bàbá wọn ni wá ní Mùdírù so tí Mùdírù bá ti sọ̀rọ̀ àgbúdọ̀ gbà kan sọ yẹn bẹ́ẹ̀ wọn ṣebí bàbá yẹn fúnra wọn máa ń sọ pé ẹni táwọn sọ àwọn sọ pé kí gbogbo èèyàn gbà ó ìwọ náà kó mú submission tiẹ̀ wá àfa Adam ẹja gbọ́n tá àfa Adam àfa ńlá sọ torí pé nígbà tí Mùdírù bọ́ta táwọn sọ pé àwọn sàbí Ànábì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ jogún Ànábì ní òkú Ànábì wọ́n fẹ́ rárí wọ́n ṣe kíní kan gẹ́gẹ́ Sayyidina Abubakar àti Sayyidina Umaru wọ́n ṣe kíní kan tán sọ̀rọ̀ wọn láì dáa tí gbogbo yẹn jáde àfa ńlá wa submission tiẹ̀ láì tábà ẹnìkankan yẹn àfa Adam àfa ńlá ọmọ àfa ńlá ìtorí àfa yẹn ló fi ń sọ orí burúkú tó ń ṣe yìí o wọ́n wọ̀ rí ilẹ̀kùn sì máa mú ẹ lọ́wọ́ dé gbé fídíò àfa yẹn wá náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ọmọlẹ́yìn Ànábì Muhammad. Mo kí gbogbo ẹni tí ń fi àárọ̀ tọ̀sán rẹ̀ wáyọ̀nù Ọlọ́run. Wípé akọ́lá Jímọ̀ àlùbáríkà tèní. Mo bẹ̀ Ọlọ́run fúnra mi fún gbogbo yín. Wípé àforíjì Ọlọ́run, ìkẹ́ rẹ̀ tó jùlọ àti yọ́nú rẹ̀ tó ṣàgbà gbogbo nǹkan kó jọ̀ọ́ kó fi bí mi àti yín lò. Jàmá Mùsùlùmí, ọ̀rọ̀ àwọn sàhábà la fẹ́ bára wa sọ. Pàtàkì tó yẹ ká ní fún wọn, ìbọ̀wọ̀ tó yẹ ká ní fún wọn, àti rírì wọn tó yẹ ká mọ̀. Gbogbo ẹni tí kódà bí òkè tó bá dá làákàyè ní, ó yẹ kó mọ̀ pé ọ̀rọ̀ àwọn sàhábà kò ní láti jẹ́ ọ̀rọ̀ bí àwọn mẹ́mbà Islam yòókù bí mi rẹ̀ ṣe jẹ́ nínú Islam. Ẹ̀sì pé mẹ́mbà kan ní wá tá a bá yọ fókí kúrò níbẹ̀ kò túnrún kankan kò ṣe nǹkankan láàrin ẹ̀sìn. Ọmọlúwàbí àwọn sàhábà ó ti lọ papọ̀ mọ́ credibility al-Qur'an, ó ti lọ papọ̀ mọ́ báwo ni Islam ṣe jẹ́ ní òtó gẹ́gẹ́ bí ẹ̀sìn. Ní tẹ́ bá rí tí gbogbo àwọn àfáà Islam lápapọ̀ tí wọ́n jókòó ti súnà Nábì tí wọ́n bá ń ṣúgbà ọmọlúwàbí àwọn sàhábì kìí ṣe nítorí pé wọ́n fámìlì mọ́ wọn. Àwọn sàhábì ò dá wa mọ̀, àwa náà dá wọn mọ̀, àárí wọn sójú rí. Àmọ́ nítorí wípé ọmọlúwàbí wọn ní ó ṣe pẹ̀lú al-Qur'an. Tọmọlúwàbí wọn bá jábọ́ al-Qur'an yóò jábọ́. Tọ́ra wọn ni wọ́n gbà wá. Accusations lọ́tún lósì nípa ọmọlúwàbí àwọn sàhábà. Táwọn kan ní àwọn wọn ṣekú pa Nábì. Táwọn kan ní wọ́n lé Ànábì ní wọ́n fẹ́ fún májèlé àbí whatever. Wọ́n ṣàbòsí Ànábì, wọ́n sọ̀rọ̀ Ànábì bá mi lẹ́yìn ikú Ànábì. Wọ́n wò kú Ànábì ìran òye ni wọ́n lọ jà sí yòròyòrò ayé. Tó bá yẹ kí bẹ́ẹ̀ ni wọ́n rí tòótọ́, problem táwa mùsùlùmí ní kì í ṣe díẹ̀, a ní major problem. Torí àwọn tó bá lè dẹ́rù nǹkan bá yẹn wò kò kéré nínú ẹ̀ṣẹ̀ tí wọ́n lè ṣe kí wọ́n hun súrà kan sínú Qur'an. Ẹni tó lè sọ̀rọ̀ Ànábì bá mi àsọtẹ́lẹ̀ Ànábì tó yí padà, à ń nú àsọtẹ́lẹ̀ Ànábì náà la Qur'an wa. So kò ní ní wọ́n lá láti yí Qur'an padà, kò ní ní wọ́n lá láti fi tí ò sí ń bẹ̀ sí, kò ní ní wọ́n lá láti yọ nǹkan tó wà ń bẹ̀ kúrò ń bẹ̀. Ìnlara ò fi ta gbogbo ẹni bá mọ núrò nígbà tó bá rí ọmọlúwàbí àwọn sàhábà tí ń bá ń yílẹ̀. Ọ̀rọ̀ yẹn pọ̀ gan táfà yẹn sọ mo kàn ra kọ́ọ̀tì díẹ̀ ń bẹ̀ ká lè mọ̀ nígbà tí bàbá ń fi ọmọlúwàbí àwọn sàbí tán fi ń yílẹ̀ àfà yìí jáde láì bú wọn láì ṣe kíní ó kàn rọra fọ àwọn sàbí mọ́. So lójú tiẹ̀ sìn olórí ẹrú bàbá ò bá mọ sọ̀sọ̀kúsọ everybody must take it like that. Àfà àgbà ló sọ̀rọ̀ ọmọ Sheikh Adam ló sọ̀rọ̀ lélẹ̀ tó dá wa lójú pé tí Sheikh Adam gan sọ ń pa àwọn sàbí kọlọmọ wọn ń sọ. So ó yẹ kí àfà Adam yìí àbí mi àbí other people ká fi àlùjànnà tí wa ta káìtì nítorí pé a fẹ́ support ọ̀gá àti yín orí ẹ̀ ti dàrú ò ní làákàì lórí mí ìdẹ̀rù pò lè látúbọ̀tán dáadáa bó ṣe wà ẹ̀. No wonder ó grow báwo lè ṣe fẹ́ grow inna Allaha la yahdil qawma adh-dhalimin. Ọlọ́run ò kì í fọ́nà mọ́ alábòsí láyé gbogbo àwọn tẹ́ ìjọ jẹ́ gbé ṣé wọ́n ilé dúró níwájú Sheikh Imran Eleha. Sheikh Imran Eleha ló ń ju olórí burúkú ni ẹ́ ó yẹ kó lọ múra síṣẹ́ àwọn ló ń jówú ló fi ń sórí burúkú tó ń ṣe gbogbo ṣe rí wọ́n sọ̀sọ̀ kú sọ dámọ̀ gbóṣì tó ń sọ̀rọ̀ náà. tabaarọ̀ mọ́ mọ́ríkàsì kan
tó kéwú láyè yìí tó gba ṣahada Sheikh Markaz ṣahada Markaz tó fi ń jẹ́ èèyàn tí mùdírù wa sọ̀rọ̀ tó lóun tún mùdírù ṣe tí bọ̀dá rẹ̀ ò bá tún ṣe òun kọ́ ló máa lè bọ̀dá rẹ̀ ló máa lè. Inshallah. ana kóòlù. olórí ẹrú so àfa Dáúdù àfa ńlá lọmọ àlè àwa ti ń rí gbogbo géèmù tẹ́ ń play látijọ́ yìí pé bàbá yẹn ló ń tira àwọn ọmọ yín lọ́rùn àti rí gbogbo ẹ̀ so àfa ńlá lọmọ àlè lẹ́nu tiẹ̀ ọ̀rọ̀ Sheikh Imran Eleha ló ń sọ yẹn o torí sọba yorùbá ń bẹ parọ́ ní tí Sheikh Imran Eleha náà sọ nígbà tí bàbá yín tún sọ̀rọ̀ ànábì Dáúdù tí wọ́n ń bà lórúkọ jẹ́ epo ṣe ṣìnà ó tó pààyàn tí Sheikh Imran wa tún wọn ṣe ẹ̀yin yẹn wo fídíò yìí. kò sànẹ́bí ọlọ́run kankan tó ṣèṣì náà kò sànẹ́bí ọlọ́run kankan tọkọ mi ti ẹ̀ṣẹ̀ ńláńlá kò sànẹ́bí ọlọ́run ọba òun gbogbo ọlọ́ pátápátá táwọn ìsirẹ́lì ń pamọ́ wà nẹ́bí ọlọ́run irọ́ ni o Dáwúdù ò ṣèṣì náà o Suleiman ò ṣèṣì náà o Yusuf ò ṣèṣì náà o torí àyà yìí ni ọlọ́run ní linasirifa anihu su'a wal fasa innahu min ibadina al-mukhlasin. torí inú àwọn ẹrú ta sàlẹ́sà lọ́wọ́ ní òfin ìsìnà ṣe ajẹ́ fi gbàǹtọ́ bá tọ́lọ̀ bá sàlẹ́sà àwọn ò lè rí kò sí ànábì ọlọ́run tó ṣe sìnà kò sí. ọ̀rọ̀ ẹnìkan wá gbà yàwó ọ̀rọ̀ àyà irọ́ gbogbo ẹ̀ irọ́ lásán tí ò ní túmọ̀ kankan ní ànábì Dáúdà ó wá gbà yàwó ọ̀rọ̀ àyà ọ̀rọ̀ àyà lọ sí ogun ọwọ́ agbáyàwó rẹ̀ ń bọ̀ wá yá ọwọ́ darí bí kò sì darí ni ọwọ́ àwọn ẹyẹ méjì kan wá bá àwọn àròjọ rànkómi ẹyọkan rànkómi 99. tí ìbá wa ṣe pórí ẹ̀ dàrú ọkùnrin àmọ́ gbó olórí ẹrú yìí ṣó expect kíru Sheikh Imran Eleha kí wọ́n bá yín fi kíru sáwẹ́wà bẹ́ẹ̀ ṣe ń ṣùṣì lọ́dọ̀ tí yín bẹ̀rẹ̀ ni àtolórí àtẹlẹ́mú yín tẹ̀ ń ṣùṣì bí ẹran tó sẹ́niwò ó fẹ́ kí àwọn Sheikh Imran Abdulmajid Eleha kí wọ́n bá yín ṣerú ìranù yẹn nǹkan tó respect nìyẹn tàbá kàlẹ́ ní lẹ́jì ṣé wọlé súnmọ́ bí tí Sheikh Imran Eleha bá wà níbi kí ó lè ní igbó ti kó sí ẹ lórí òní láàká ẹ lórí ó yẹ káwọn ẹbí ẹ àwọn tó bí ẹ àtàwọn ọmọ ẹ àti ìyàwó ẹ kan pa ọ̀pọ̀ báyìí kan fẹ́ gba recharge card wọn láìtàláì. gbogbo ẹ̀yin ọmọ àtẹwọn búlù wọn lé mi olórí ẹrú alhamdulillah olórí ẹrú ni mí. wèrè ṣé ó kì í ṣe olórí ẹrú ni ṣé wọ́n parọ́ mọ́ ẹni wèrè ni ẹ agbọ́pa ọba ni ẹ ó yẹ ká tó fi yẹn náà kún fún ẹ òpònú gbogbo àwọn ẹgbẹ́ ẹ ti jáde olúkálùkù ti wá bí ó ṣe dá lọ fáwọn ẹbí wọn bàbá sọ pé olórí burúkú náà ló parọ́ mọ́ Sheikh Sulaiman Farouk ní Kìjìpá tó sọ pé wọ́n gbé kò dẹ̀ wá àti kìíní a ní kó mẹ́rin ẹ̀wà látijọ́ ìkòrí mú wa oníṣoríire ìwọ bí kò ṣàmọ́ dálé onílérú kó mọ́ dálé ó ní látúbọ̀tán dáadáa àfi tó bá yẹ pórí òdodo ló wà lóko ẹ̀yin olórí burúkú ìwọ náà ló lọ tako Sheikh Sauban lọ́jọ́ sí pé kó lè wọnú ọ́fíìsì ilé tí bàbá rẹ̀ kọ́ o kò ṣe é ro làgbẹ̀dẹ́ sọkọ́ ló ń tà kò bá dùn bàbá tiẹ̀ ò bá fi irú ẹlẹ́ fún wọ kí ìwọ náà rí nǹkan jogún ẹ̀yin ọmọ ẹran ọmọ ọ̀sán tó bá tiẹ̀ jọ́ ọmọ ọ̀sán gan kò bá tiẹ̀ dá ṣèbọ́sàn sí mu ọmọ àgbálùmọ́ lẹ́yìn èèyàn rán dán kò wá ṣẹ́jọ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀yin ọmọ kéwú bàbá wa Sheikh Dáúdù Àfànlá olóríire pọ̀nù yìí o ṣùgbọ́n dìgbòlugi náà pọ̀nù yìí ẹ wá dákẹ́ arẹ́rìn ẹ̀yin bàbá sọ pé ká má sọ kankan ẹ̀yin bàbá sọ pé kinní kan ẹranko ní wàláì mo láyọ̀ láti sọ fún yín bàbá tiwa Sheikh Sulaiman Farouk ní Kìjìpá wàá sọ̀rọ̀ wọn láì dáa wàá ti gbọ́ torí ẹ̀ tán bàbá gọ́ṣẹ́ máa bẹ̀ wá ni àwọn oníṣẹ́ máa pe bàbá pé iṣẹ́ gbọ́n tí lágbájá wí iṣẹ́ gbọ́n tí lágbájá wí tó bá la ẹ̀jẹ̀ ara wa báyìí Oníkìjìpá ló wà nínú ẹ̀ àìsàn ṣe gbọ́n tí lágbájá wí ṣé ká wá dá lóhùn àwa wá gọ̀ tó bá wọn kí ló kan bàbá pẹ̀lú tiwa bàbá tó yẹ pé ó lè mọ gbé kọ́ láàrin ọdún kan àwọn ṣe tiwa lọ ní wọ́n á sọ̀rọ̀ sí Sheikh Sulaiman Oníkìjìpá wọ́n á gbọ́ orí burúkú ọ̀rọ̀ bó kọjá yẹ lọ́dọ̀ Imran Eleha wọ́n á gbọ́ torí ẹ̀ bó kọjá yẹ lọ́dọ̀ bàbá Isa Akíndélé wọ́n á gbọ́ torí ẹ̀ bó kọjá yẹ lọ́dọ̀ Labeeb Lagbaji ó gbọ́ torí ẹ̀ bó kọjá yẹ lọ́dọ̀ Alfa Saheed Shittu wó ojú ẹ̀ á clear torí àwọn ló la orú àwa ìlójú àwọn òdẹ ní pé anybody báyìí ká ṣe máa sọ fún pé ẹ̀yin iṣẹ́ gbọ́n tí lágbájá wò tábà ti ń gbọ́ báyìí òun gbèsè lójú ẹsẹ̀ ni bàbá gan mú wa tì
ọ̀dẹ̀ wọ́n ní ẹ̀yin àwọn ti sọ pé ká má sàn kankan wọ́n ṣe lọ gba validation nítorí ẹ̀kẹ́ ti fàjà káwọn ṣe máa bá yín parí ẹ̀ àwọn dìgbòlugi ṣéyàn lẹ́yìn orí ẹ má kọjá yìí lọ́dọ̀ mufti o má kọjá yẹ lọ́dọ̀ Imran Eleha o má kọjá yẹ lọ́dọ̀ Alfa Saheed Shittu má kọjá yẹ lọ́dọ̀ bàbá Isa Akindele tó bá ṣe bẹ́ẹ̀ wàá blame rẹ̀ wallahi tallahi. jẹ́ kí gbogbo asátúsátú Markaz ẹrú ni wá torí pé ńgbà mo fẹ́ jíṣẹ́ mo ní mò ń sọ̀rọ̀ yìí niyabatan an asátúsátú Markaz àwọn ọmọ àlè tọmọ àlè tọ́ mùdírù lẹ́yìn sọ̀rọ̀ sí ẹ wọnú Markaz wá ẹ lùlù wọlé wọ́n ń kírun lọ́wọ́ jamia níbí ó ti kúrò ní pẹ́sánọ́wì wọ́n wà ní kíláàsì wọ́n ń gba ẹ̀kọ́ lọ́wọ́ nínú jamia mùdírù ń sùn wọ́n ti jíṣẹ́ fún yín pé mùdírù ń sùn ẹ wá lùlù wọlé nǹkan mẹ́ta lẹ dàrú ẹ da irun tó ń kí ẹ dàrú lẹ́kṣọ̀ tó ń gbà ẹ dàrú ìsinmi bàbá tó ń sinmi ẹ dàrú. òun amúgbó yìí sori pé òun mọ nǹkan tó ń ṣe wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ní jamia wọ́n ń kírun lọ́wọ́ ṣáwọn tí wọ́n no wonder tọ́rọ̀ yín fi rí bó ṣe rí yẹn ọlọ́run bá lékè ọlá onífà akínú sọ̀láàtì torí pé iná sọ̀láàtà kánát alàlìmúmìnínà kìtàbán mawquta ìrun kíkí ọlọ́run ṣe lọ́ranyàn lé wa lórí ó sì fàsìkò sí àsìkò oorun òun lẹ́yìn fi lecture sí ayé yín ti tàpá o so wọ́n ń gba lecture lọ́wọ́ wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ wọ́n ń kírun lọ́wọ́ bàbá ń sùn lọ́wọ́ so bàbá tó ń sùn yẹn bàbá ò lè kírun bàbá ní ẹ fáwọn láàyè àwọn ọmọ pásíkò òun ti tó torí wọn náà ló ń fẹnu ara ẹ sọ o pé bàbá ní kẹ fáwọn láàyè àwọn fẹ́ lọ sùn bàbá ọmọ pásíkò òun ti tó òpònú ti bí ẹlẹ́ẹ̀kẹ́ bá ń tù ti bí kí náà ń pè ọ̀kẹ́ àbí kí náà ń pè bí yàwó kù dẹ̀ ní pé rẹ̀ ni so ti rí àwọn ṣéwù yín tí wọ́n sọ pé ìrùn ìsọ̀ràn yẹn àwọn ni olórí ẹrú ti júwe fún ẹ yìí o so ti rí ayé gbogbo yín ti jọ ta dànù ẹ bẹ̀rù yín wájú Ọlọ́run ẹ̀yin òpònú ayérádà